ọ̀rẹ́ mi ọ̀wà là l'Amẹ́ríkà ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó bú mi ilẹ̀kùn ó kàn mí lábùkù ilẹ̀kùn ṣùgbọ́n ó ti gbàgbé pé ẹni tí ọ̀yẹ́ wo ni lójú àìrú àbùkù sọ́dọ̀ rẹ̀ torí tá a bá wù ú sí yọ̀ wọ nílẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ ẹ̀yin ló sì gbọ́ nípa rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta kan tí mo ti ń sọ wípé n ó fún ẹ má bínú. So like I said ẹ̀yin náà mọ̀ pé bí ọba nídìí obìnrin ìjẹ́kúmólú ọkọlà ọwàlà l'Amẹ́ríkà ló pè mí níjà àti gbogbo àwọn gbà rékèrèkè tí wọ́n ń dá láti mú àgọ́ ọ̀já láti mú wọn bọ abẹ́ bí kàbá jọ ìkàkọ́ ni ó da lọ́kàn wọn máa ń fọkàn sí pé àwọn làwọn gbọ́n jù àwọn làwọn mọ̀ ṣe jù àwọn làwọn ní làákàyè jù especially ọ̀gbẹ́ni Mọ̀rúyè. Now ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò sí ẹ̀dá tí kò ní àṣírí ọ̀rọ̀ wá dàbí ẹni tí ń dẹwò kété ni ọba lókè ní máa ń dẹwò ìdí wọn ìpàkọ́ onípàkọ́ làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni kò sẹ́ni tí òkú síbì kan lánìí tán kan kì í níwò ẹ̀sìn ṣùgbọ́n ètò tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí kì í ṣe ti bínú kì í ṣe ti lára kì í ṣe ti jà kì í ṣe táwọ̀ sẹ̀ríà ni because mo gbọ́ngbà tí Mọ̀rúfù sọ wípé òun ó fáwọn èèyàn kan lówó àwọn tó ń bá wá fún lówó òun wọ́n sọ pé kí wọ́n bóun wádìí mi dáadáa so tán bá wá wádìí mi ilé mi ọmọ n tí wọ́n fẹ́ fìdí ara wọn ṣe that is òun fẹ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ so that wọ́n lè jábọ̀ fóun. Having said that ó ti gbàgbé pé wọ́n sọ̀rọ̀ sí lágbájá tàbí wọ́n ṣe báyìí fún lágbájá tọ́wọ́ ń bá lágbájá wọ́n fẹ́ lù pa sọ́lọ́ ti pé ọ̀dà múná wọ́n sọ̀rọ̀ sí lágbájá sóò tí mo ń tọ́ fẹ́ bá lẹ́nu ẹ̀ ìtumọ̀ eléyìí ò ní pé èmi tó lóun fẹ́ pè lẹ́jọ́ ọ̀rọ̀ sọ́lọ́ ní kó dá mi mú nítorí wọn wàá mọ̀ ní pé ẹ ń bá pe ṣoṣo dandan ni kó rí ṣoṣo because jẹ́jẹ́ mi ni mo ń lọ àṣírí Mọ̀rúfù ti wà lọ́wọ́ mi láti April láti February or March 2025 ṣùgbọ́n mo máa ń wò pé ọmọ èké ní í ṣe Mọ̀rúfù pé tá a bá sì fi ju ọmọ kékeré lọ àìfi hàn bá a bá fi hàn gbà míì àìfi lè lọ́wọ́ Mọ̀rúfù rò pé ó ń dàgbà Mọ̀rúfù ò dàgbà o ọmọ kékeré nítorí pé ọpọlọ tí ń bẹ lórí ẹ̀ ọpọlọ ọmọdé ni ṣé gbàgbé ó pàdé àgbà lọ́nà onídàáde dákun ẹ̀kọ́ mi lọ́gbọ̀n bó bá jẹ́ pàgọ́ ló bá dàgbà ńkọ́ ṣé bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ ọgbẹ́ ilé bẹ́lẹ̀ ò sí lórí Mọ̀rúfù because
tẹ́ bá wà àwọn nǹkan tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ pẹ̀lú ta lọ́lọ́run pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jọ ní gbólóhùn asọ̀ tàbí tí wọ́n jọ kọlura wọn kò dẹ̀ sí tó gbogbo agbóra wa torí gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe wọlé yẹn bá mi share program yẹn mi ní wáńtì gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí mo fọlọ́run búra Màrúfù ló dálẹ̀ Màrúfù ló fa jọgọdì sí Ọ̀yọ́ lọ́rùn ilé ni kúwà ẹran Àjàyí àyànmọ́ pin ẹran Olúgbòde olórí burúkú àtòkù wá balẹ̀jọ́ ọmọ ìrankíran Màrúfù béèrè lọ́wọ́ mi lónìí n ó dẹ̀ jẹ́wọ́ fún bí mo ṣe jẹ́ bí ọba tó sọ́ra n ó tó fún ní second part so kí mọ́ bá dàbí alájàgbùlà gbogbo ọ̀rọ̀ tí Màrúfù sọ màá play ẹ̀ fún kó lè bá wọ̀ record torí ọjọ́ iwájú now òun ní òun wádìí òun pé $100 ló máa ná òun God bless you Mr. Olúfúnṣọ́ pẹ̀lú sticker tẹ́ fi kí mi káàbọ̀ òun $100 ló máa ná òun òye yé mi pé ńgbà tí n bá sọ̀rọ̀ mi délẹ̀ Màrúfù ọ̀nà $1,000 yọ̀ọ̀nà $2,000 yọ̀ọ̀nà $3,000 láti wádìí mi torí pé tí o rò pé mo mọ̀ òní ni yóò gbọ́ níbi tí o rò pé mo mọ̀ ń dé òní ni yóò mọ̀ Màrúfù ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe ń tàgé yẹn bá mi tàgé ẹ̀ ọ̀wàlà l'Amẹ́ríkà tí mo máa ń pọ́n lépè ní ọ̀rẹ́ mi ọ̀wàlà l'Amẹ́ríkà èmi ò ń bọ́ pònú bíi tiẹ̀ sọ̀rẹ́ làákàyè ò bá tọ̀dọ̀ mi mu òkúrú ní làákàyè ọ̀lọ́pọlọ rárá gbogbo ń tọ́ ń fà yìí ẹkún ọ̀la ti ẹni ẹ̀dùn ọkàn àwọn ọmọ rẹ ló máa jẹ́ lọ́la torí pé ẹni tí ò lè jà kìí fẹ́ràn ó lè jà òun fẹ́ràn ó tí ì lè dáta lọ́lọ́ mú ó tó wá kọ lèmi ta lànà bì ọmọ wípé kí ṣubú rẹ lè ba ìyá kankan ni lóòótọ́ gàǹbarí ni ọmọ kàó ń gán ní níran ọ̀rọ̀ kìí sí dùn yín bẹ́ẹ̀ bá tọrọ bára débì kan bí wọ́n bá fi igi gbá yín lẹ́nu ẹ̀ máa lọ náà ni bí wọ́n bá sáré lé ẹ̀ máa lọ náà ni ṣùgbọ́n ara yín ò ní nǹkan kan jù pé kẹ́ ẹ̀ tọrọ bára lọ àkọ́kọ́ nìyẹn ẹ̀ tó wá níran anùmọ́dárò ní síbi oníke ọ̀gbẹ́ni Màrúyèyè gbogbo ọ̀rọ̀ tó sọ ń pa mi pátápátá ni mo máa fèsì o torí pé màmá sọ̀rọ̀ kan pé kú sí ọ̀pá jáni fámú nígbà tí wọ́n ní kọ́ lọ rí mẹ́kùn wá láàyè kó wá fi borí what do I mean by that anybody tó bá ní lọ́kàn pé òun fẹ́ bá mi jà àkọ́kọ́ ni pé Ọlọ́run ọba nírú wọn fẹ́ bá jà torí èmi ò kì í jìjà ìtanú bíi tiwọn ìjà mi máa ń ní reason ẹlẹ́ẹ̀kejì tí mo fi sọ̀rọ̀ bá jà ni wípé ọ̀rọ̀ kì í dùn mí mi ò ní àṣírí ìkọ̀kọ̀ tí mi ò nílé elaborate fún ẹ tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ rẹ̀ mi ní bọ̀ parí ẹ̀ torí pé n ò ṣiṣẹ́ láabi rí unlike ìwọ tó ti lọ sẹ́wọ̀n rí Nàìjíríà kó tó lọ sí Amẹ́ríkà gbogbo tó rò pé mo mọ̀ ò máa jẹ́ kó yí ọ lónìí pé ẹgbẹ́ ẹni là á gúnyán wùrà fún ẹgbẹ́ ẹni là á gúnyán wùrà pè Màrúfù gbogbo èèyàn kọ́ là á pè lẹ́jọ́ gbogbo èèyàn kọ́ là á ta láyà so with that ilé ilé jẹ́ bẹ̀rẹ̀ ìjà mi àti ẹ ó sì lè jẹ́ one shot now jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé òun wádìí mi ó fẹ́ wádìí mi jẹ́ ń sọ díẹ̀ fún ọ nípa ilé wa ká lọ wá síbi ayẹyẹ ọjọ́ ìbí mi ni ó ti rí níbi prógráàmù tá a tẹ̀ lọ́jọ́ náà bí mo ṣe lò gbésí ayé mi
àwọn tó bá dẹ̀ ń tẹ̀lé mi lórí social media, God bless you sir, please like and share, like, love, share. ìdí tí mi ò fi lọ lórí Facebook ni pé ó ń halẹ̀ pé $100 ló máa ná òun á bíríǹgì péèjì baba ńlá kú bàbá òun wálẹ̀. ilé yìí ó dẹ̀ rọrùn láti ṣe lórí Facebook, ìyẹn lọ́jọ́ ìyìn Facebook nù lónìí torí mo mọ̀ pé mo fẹ́ jà gan. So like I said, ọ̀pọ̀lọpọ̀ ìtàn ìgbésí ayé mi ni mo ti sọ sẹ́yìn. bọ́ọ̀ bá wá gbọ́ pé kékeré mo ti ń bá yé wọ̀ jàkadì, ìyẹn ló prepare mi ní ìsìn tí nǹkan kò fi dùn mí lójúmọ́, tí ọ̀rọ̀ rí ò fi dùn mí, tí ọ̀rọ̀ rí ò fi lè dùn mí, tó jẹ́ pé tó bá wá dì mí lọ tó bá wá dì mí bọ̀ tí wọ́n sọ fún ọ ni pé ọmọ olùṣọ́ àgùntàn ni wọn yìí fàjàgbọ́n lé wọn. èmi nìkan ni mo fẹ́ jọ máa lè nínú ilé wa. I've said it before. gbogbo àwọn tó jẹ́ gbọ́n mi àtàwọn tó jábúrò mi díẹ̀, pastor, evangelist, apostle, prophet ni gbogbo wọn pátápátá kò ṣẹ́kù kankan. bá a ṣe pọ̀ tó nínú ilé wa kọ́ ló ń já máa pọ̀ sí. so èmi nìkan ni mo dá ń fún gidigbe. ká ní ọjọ́ wọn ni, ká ní ọjọ́ bàbá wa ni, àbá fẹ́ mọ sọ pé bóyá wọ́n gbóyìn mi wá láti ibì kan ni, pé mo dá yàtọ̀ láàrin wọn. tí n bá dẹ̀ sọ fún wọn pé ṣé ń ọjọ́ máa lè láàrin wá láwọn mọ̀, àwọn máa ń fàdúrà ràn mí lọ́wọ́ ni. torí pé ọ̀tọ̀ lórí ni mí. And let me tell you this, ọ̀gbẹ́ni Mọ̀rúfù nínú ilé wa èmi ni mo ka the least ìwé tó jẹ́ PNC ni mo lọ. àwọn tó kù graduate lọ́pọ̀ jù nínú ilé wa. Mọ̀rúfù let me have this. ní òrùbọ́ yóò ti pàdé àwọn alágídí kan rí, ọmọ mi lónìí. àwọn alágídí kan ń bẹ tó jẹ́ pé bó ti wù kán kéré sí ọ tó, bọ́ ọ bá ń lù wọ́n wọ́n tó máa torí bọ̀ lábẹ́ báyìí, olùmípa lónìí wọ́n máa tẹ̀lé ọ káàkiri, wọ́n máa nà wọ́n wọ́n tó máa so mọ́ ọ lásọ. inú wọn ni mo wà sórí pọ̀ dáràn. so ọ̀kan nínú àwọn alágídí tó ọba pàdé rí ńlọ bá pàdé yìí, torí pé mi pẹ̀lú ẹ̀ ọjọ́ náà tán bí owó ni. kí má tí sọ̀rọ̀ jìnnà ẹ̀já gbọ́rọ̀ tí Mọ̀rúfù sọ kí n tó wá mú pọ́ìntì tọ̀dọ̀ mi jáde, kí n tó wá jẹ́wọ́ ẹni tí Mọ̀rúfù jẹ́ fún yín. ìbí Sùúrùlérè ló gbé. ṣé Sùúrùlérè kọ́ ló gbé ni? mọ̀ wọ̀rí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ play tí mo fẹ́ play. ìwọ ọmọ bàbá ìmáàmù tó jẹ́ pé mọ́tò lọ pa bábẹ́, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ o. ọgbọ́n lọ́gàá lónìí. àmọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká wake up. kò sí nǹkan tó ń jẹ́ àgọ́, kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́. Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́ ìkọ̀kọ̀. Ọ̀yọ́ kì í ṣe Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́ o, Ọ̀yọ́ kọ́ lọ̀yọ́ ń jẹ́ o. láyé àtijọ́ lẹ mọ́ sọ pé Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́. àgọ́ Ọ̀já yàtọ̀, Ọ̀yọ́ yàtọ̀. àgọ́ Ọ̀já kì í ṣe Ọ̀yọ́, àgọ́ Ọ̀já ní ìlú ọ̀tọ̀ ni, Ọ̀yọ́ ìlú ọ̀tọ̀ ni. ìwọ lọ dá gbogbo kinní ilẹ̀ á ti pín because lọ́kẹ́ obìnrin pé àwa la ń gbé wàhálà sínú Ọ̀yọ́. no, ẹ̀yin fúnra lára yín lẹ ń gbé ọ̀nà tẹ́ fi ń gbé pọ̀. ṣé ẹ mọ iye ọ̀nà táwọn Ọ̀yọ́ fi ń gbé wàhálà síra wọn tí ń dá wàhálà lé láàrin wọn lórí ọ̀rọ̀ chief imam tán jẹ wàhálà ń bẹ láàrin wọn lórí ẹ̀. èyí táwọn kan fẹ́ nǹkan ní kábíyèsí mú, àwọn kan gbowó ẹ̀yìn torí pé wọ́n fẹ́ jẹ chief imam, wọ́n gbé 50 million fún ẹ́, wọ́n wá gbé fún yín láti Ìlọrin, ẹ sì tẹ́wọ́ gbà á. ń bẹ́ gbọ́ngbà tí máàlù kan sọ̀rọ̀, àfáà kan sọ̀rọ̀ ń dé òní tó ń sọ wípé a máa ṣe pé wọn ọ̀gbẹ́, a máa ṣe pé ẹ̀gbó wá bá wa náà ni. ṣe bá àgbá ni so oríṣiríṣi nǹkan ní dá wàhálà lé láàrin yín tí ò kan àwa. n tí mo fi ń bí ọ nítorí tèmi ni pé knockout lèmi ń jù. èmi dàbí Amẹ́ríkà àti Israel tó jẹ́ wípé tán bá ti ju àdó báyìí tágẹ́ẹ̀tì ni, ibi tán bá tágẹ́ẹ̀tì náà ni ó lọ. ọ̀daràn okodombo. náà ni gbogbo wa àtàgọ́ Ọ̀já o àtọ̀yọ́ nǹkan kan náà ni wọ́n. ẹ ṣe nǹkan kan náà.
kí ló dé tẹ́wọ́n fáwọn olórí burúkú láyè ẹ ti fún àwọn òpèrè àwọn sùnmọ̀ mi ẹ ti fún wọn láyè wọ́n wá ríbi wọnú ìtàn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ tún lọ ń sanwó fáwọn Awikoko tẹ́ ẹ̀ fún àwọn Awikoko àwọn. Can you imagine ó tún láwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n tún fún mi lówó ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ tún lọ ń sanwó fáwọn Awikoko àdàbí bó bá jẹ́ pé nìkan látọ̀yọ́ fún mi lówó abẹ́nìkan fún mi lówó kí n máa sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ìyẹn jẹ́ tẹ́ ẹ̀yin àgọ́ ọ̀já jẹ ntọ́ yẹ kẹ́ ẹ sí kẹ́ ẹ gboríyìn adétọ́ yẹ kẹ́ ẹ gbélé wọn lórí kẹ́ ẹ gboríyìn ilẹ̀ sí tẹ́ ẹ fi ń kàbùkù káàkiri ayé ó ti dáràn. ọkùn dúdú tẹ́ ẹ fún wọn ní clue láti máa bú lu ẹni yín. wọ́n fún wa ní clue káná fún wa ní fake clue kò ní dùn ọ́ torí pé ọmọ ṣùgbọ́n bíi tá a ti ń hì tí ó ń bà ẹ́ níbi tó dáa. àmì torí kí lè fẹ́ filẹ̀ fún àmọ́ yín tẹ́ ẹ bá kú ẹ̀ lè ju sáyé gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí in another 50-100 years á ti lọ ṣùgbọ́n tó bá ti ẹ̀dọ̀la ló máa mọ̀ kò ṣùọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ ìtàn 200 years ago 300 years ago ńlẹ̀ kan yín mọ̀ àní ẹ má sọ̀rọ̀ nípa empire mọ́ ẹ lórí ọ̀rọ̀ empire lẹ fẹ́ kú sí ọwọ́ à ń sọ pé 50 years 100 years á ti lọ ó sátẹ̀ ìpẹ́ every one of us ó ti lọ ńgbà náà ṣùgbọ́n tá à ń ṣe ilẹ̀ yìí wọ́n mọ̀ bá ń gbà tán bá dé. péyọ̀ kan máa da lélẹ̀ ni kí ló wá dé bàbá mi alága ọjà. kò í ṣe bàbá ẹ wá bàbá tiẹ̀ síwájú mọ́tò lọ pa bàbá ẹ kírun tó fẹ́ cross títì mọ́tò clear ẹ̀ wá bàbá ẹ wájú. ẹ lọ bá aláàfin ẹ lọ bá alága ọjà bí ṣe máa sọ nìyẹn mo máa láwọn òpó nítorí máa ní ẹ ṣe máa ní kó lọ bá ó jù lọ aláàfin jẹ́ o. aláàfin yìí ò ní dìde kò ní move and niche wọ́n lágídí pọ̀ ó lè kan àrán kò ní lọ. bàbá alága ọjà mi ègéèsì wọn láyé ègéèsì ẹ nínú last video mi tí mo ṣe ibi tẹ́mi ti ní problem ni pé wọ́n ẹ̀tọ́ ṣe ń fi Ọ̀yọ́ Mèsì ládé. kí lọ́kàn pẹ̀lú problem tiẹ̀ ń bá wọn ló fẹ́ ń bá ṣe pọ́n ní kí bàbá ẹ wá dádé nínú wọn. ni mo ti ní problem gbogbo yòókù onídòdẹ alága ọjà oníkìní kan oníkìní kó gbogbo wọn nílẹ̀ láti gbadé. sọ wá sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ ó ẹsẹ̀ wá ń padà ní ìsìn pé wọ́n ní right láti gbadé báwo ọba kíwèrè bọ́lẹ̀ ṣe ẹ ní lọ́kàn pé ó yẹ kán gbadé ṣe ẹ rò pé ó yẹ kán gbadé ṣe bẹ́ẹ̀ sọ pé kí Ṣèyí Mákindé ó mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ̀ọ́ ni Ṣèyí Mákindé mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ̀ọ́ o mọ̀ dá àwọn èèyàn kankan ládé o ìkan náà ní gbogbo Ọ̀yọ́ o ó wá sọ pé wọ́n ní right láti dádé ní ìsìn o ò tí ì mọ mẹ̀mẹ̀. láti jẹ́ pé káà náà move on bí gbogbo àwọn ìlú yòókù ṣe move on. ṣèbí ẹ̀yẹ lẹ́ẹ̀ fífẹ́ ṣe. mo bá sísá mi sọ ibi tẹ́mi ti ní problem ni àwọn Ọ̀yọ́ Mèsì because mi ò tí ì gẹ́ẹ̀tì kínní yẹn pé wáyé tí Ọ̀yọ́ Mèsì ṣe máa gba dé tí wọ́n tún máa fi lóòótọ́ àmì ti rí àwọn ọba kan tó pa wo ló yẹ fi adé dọ̀bálẹ̀ bọ̀bọ̀ nínú ìṣàdálẹ̀ Ọ̀yọ́ ẹni tó bá dé adé sórí kò yẹ kó dọ̀bálẹ̀ faládé ẹgbẹ́ ibi tí mo ti ní problem yẹn tó bá yẹ mo lẹ́ni tó lè asteric ọ̀rọ̀ yẹn tó lè mọ báyìí máa gbé kò bá dáa ẹjọ́ tó lọ́ọ́ yìí bàbá yìí. brain kọ́ ló sì fún. àti bàbá mi Akeugbagold àti bàbá mi igi ogun àtàláàfin. kó o pe bàbá rẹ Akeugba pàǹdà kọ́ mọ́ gba gold mọ́ kọ́ jẹ́ pé pàǹdà ní gbà kò sẹ́yìn tẹ́nì kankan lè dá sí fẹ́nì kankan. àtàlágọ́ ọjà ẹ má jẹ́ kán rán ẹ má jẹ́ kí ìjọba wọnú àárín yín. wọ́n ti wọ́ ọ̀rẹ́ jù. àdẹ̀lẹ̀ bájọba jàkà wíìn ni wọ́n máa ń sọ èmi náà mọ́. Mọ̀rúfù ìwọ tó ní kò sí nǹkan tí Ṣèyí Mákindé máa ṣe fáláàfin tó ní kò lè ṣe nádà ìwọ náà lọ́wọ́ ń sọ wípé ẹ̀ lè bájọba jàkẹ́ wíìnì wọ́n ti máa ń sọ ìwọ náà dẹ̀ bá bẹ́ẹ̀ ìwọ náà dẹ̀ bá bẹ́ẹ̀ ẹ máa wíìnì Ṣèyí Mákindé lélẹ̀ o Ṣèyí Mákindé ò lè dá ẹ mú kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín. kò sẹ́ni tó lè bájọba jàkó wíìnì o tá a bá ń tọ́ra wa jẹ ní. èmi ò dẹ̀ gbàdúrà kí Ṣèyí Mákindé ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́. torí tí Ṣèyí Mákindé bá tà láti ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́. kí ni ẹ ṣẹlẹ̀? ó máa wà nù tán. tó bá wà ní òtàǹgọ́ ó wà ní òtàǹgọ́. ewu hospital jankan-jankan tí wọ́n ti ń pò nílùú Ọ̀yọ́ látijọ́ yìí hospital náà wọ́n ti sáìnì wọ́n ti gbówó ẹ̀ lẹ̀. àwa náà ní ìkọ̀kọ̀ tá a máa mú dání pa jẹ ní ayé Ṣèyí Mákindé torí àìlára gangan ìlera ó ní oògùn tó dáa jù kára má dá kéèyàn bọ́ bẹ́ẹ̀ kò rí ìwòsàn lójú ẹsẹ̀ the best nìyẹn. bàbá mi kábíyèsí Aláàfin mo mọ iye kọ̀ńténà tí kábíyèsí fi kó equipment wa láti lo ìbò theatre nǹkan tó ń bu Aláàfin ni. equipment kí ló kó wá. èyí lẹ parí gbogbo ọ̀rọ̀ yìí ẹ pe alága ọjà
sí àkíyèsí kẹjẹ kọ́ mọ̀ pé ọmọ bàbá ni wọ́n according to history àti story history tá à ń gbọ́ wọ́n ní ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ó ní Aláàfin àti Alága Ọjà. ńgbà tán wá jọ̀rẹ́ àtọ̀rẹ́ só túmọ̀ sí pé kálága ọjọ́ máa ṣerú fọ̀rẹ́ ẹ̀ ni kásọpọ̀ rẹ̀ tiẹ̀ ni wọ́n só túmọ̀ sí pé kọ́ máa ṣerú wọn ámbọ̀sibọ́sì wọn yìí sọ̀rẹ́ ká sì tó pè wọ́n lọ́rẹ́ sòfà tí àtìbá ti dé tán ti gbà láàyè tán ti jẹ́kọ́ sẹ́tù ó ti túmọ̀ sí pé wọ́n ti dọ̀rẹ́ náà. ẹ dákun torí ọlọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọláìwọlá sọ tí bọ́dà mi Ọláìwọlá sọ Almaroof ṣé ọmọ tó wà ní ìsàlẹ̀ Ọ̀yọ́ tó ń fẹ́ ọmọ Òkè Ọjà àbọ̀ ọmọ tó ń fẹ́ ọmọ Òkè Ọjà tó ń fẹ́ ìsàlẹ̀ Ọ̀yọ́ sá máa dá padà ní ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ wà lórí ibi ẹ comment with respect ẹ má sọ pé yàn kan ẹ má tún máa takò ọmọ Ọ̀yọ́ ẹgbẹ́ yín. ọ̀nà àwọn yẹn ń sòótọ́ ọ̀rọ̀ fún pé gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ìwọ̀ lọ dálẹ̀ ìlú ń gbé kán mọ̀ tó máa takò ọmọ ẹ má sọ pé nìkan ẹ má tó máa takò ọmọ ara yín ńgbà tó ṣe ń tí ọ̀dà everybody máa sọ fún ọ bó ṣe ń tí ọ̀dà náà. kí ló dé tí ọ̀tẹ̀ fẹ́ pa wá kú nílùú Ọ̀yọ́ yẹn náà gbogbo ẹnu ni mo fi sọ ọ̀tẹ̀ ti pọ̀ jù rìkíṣí ẹ mo mú rántí pàtà kéré èmi àti tùlá máa ní èmi àti tùlá Ògúnràṣídì tá à ń jàjà ìsàlẹ̀ Ọ̀yọ́ sí Òkè Ọjà sí ìyẹn lọ́dún fẹ́ kó ṣẹlẹ̀ ẹ mọ iye ọdún tí mo sọ yìí I was just 15 years 14 years tá a kéré tá a jíjà luvas tá a ti mọ̀ ṣé irú ẹ̀ tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀sìn tí gbogbo wa ti gbọ́n ẹ lọ́ bá fọ́gùn ṣe ẹni tó máa dúró lè dúnú wa ni ẹ jọ́ torí Ọlọ́run kábíyèsí gbogbo tíjọba bá fẹ́ ẹ jẹ́ àṣẹ fún wọn. láago mélòó. bẹ́ẹ̀ ni mi ò yọ ọ̀rọ̀ yìí sọ torí mi ò fẹ́ kẹ́nìkan kó da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́. wọ́n tún padà invite kábíyèsí yín sí program Ramadan tó wáyé lọ́yọ̀ọ́ according to tí mo gbọ́ o bóyá wọ́n ní bàbá Ládọjà pé Aláàfin pé program tá a fẹ́ ṣe o kẹ́ ẹ wá o ká mọ̀ bára wa jà o nǹkan o Aláàfin ló ń gọ̀ wá ńgbà tí ó dijọ́ program gómìnà náà ń bẹ́ẹ̀ everybody lórí o gómìnà náà ń bẹ́ẹ̀ o wọ́n fẹ́ parí program náà bá ra wọn kúdekú kan làwọn wá látọ̀yọ́ wá sojú Aláàfin ó yẹ ká kọ́kọ́ lù wọ́n bíi bàrà kán kàn wọ́n kó dáadáa bọ́n ṣe máa ń rán oníṣẹ́ ẹ̀rọ ní àwọn tí ò ní túmọ̀ ní ọba tí wọ́n máa ń gbé dìde gbogbo ìlú pátápátá tó bá fẹ́ ránṣẹ́ sí ọba míì ìjòyè tó bá ṣe pàtàkì ni wọ́n gbé dìde ọ̀rẹ́ sálọ jókòó kalẹ̀ bíi kan bẹ̀ wọn. bọ̀bẹ́ mi ṣe ń wo yìí sìn wọ́n ti rí ọ̀nà tó máa fi da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́ tí kí ọ̀bá rẹ̀ take nǹkan máa bàjẹ́ àwọn tó máa gbéra wọn ní Ààrẹ ti pariwo jáde nítorí pé mi ò fẹ́ kílù bàbá mi bàjẹ́ ẹ lè bàálù bàbá yín jẹ́ Awikoko lọ gbèjà ọba ìlú ẹ tó wà nínú ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. now mistake tó ṣe kò mọ̀ pé kò sọ̀rọ̀ tó fìmí lẹ́nu láti ṣe ó ní Awikoko sẹ́mi nìkan ni mò ń sọ̀rọ̀ that is number one wá ìtọ́jú mi nìkan ní dárúkọ I don't know but mo mọ̀ pé òye máa yé ẹ̀yin tẹ́ jù wá lọ èyí tẹ́ gbọ́n jù wá lọ tẹ́ lóye jù wá lọ ó ní Awikoko lọ sọ̀rọ̀ ọba ìlú rẹ tó wà lẹ́wọ̀n mistake tó ṣe lélẹ́yìí ìlú tó ń pè lù mí ìṣèlú mi ọmọ Ọ̀yọ́ ni mí ṣé tiẹ̀ ò ti dá báyìí original ọmọ Ọ̀yọ́ ni mí mo ti sọ tẹ́lẹ̀ pé generation mi kẹta ló wà ní Ìpètùmọdù àwọn Ìpètùmọdù ti nílùú wọn tẹ́lẹ̀ ogun tá a jà ló lé wa wá síbẹ̀ làwa fi dúró síbẹ̀ kì í ṣe lù mí ẹni tó sì jọba rèé kì í ṣe bàbá mi ọ̀gbádùn mi kábíyèsí Apẹ̀tù àbẹ́ anybody tó bá wúlè mọ̀ ṣe fàájì lẹ́wọ̀n ọ̀gbádùn mi irọ́ ni òótọ́ ni tí kálukú bá jẹ ló máa yó ọ̀gbádùn mi Mọ̀rúfù ńgbà tí wọ́n náà ṣẹ̀wọ̀n kì í ṣe pé ó mú èèyàn kankan lọ́wọ́ arẹ́njí lẹ́sẹ̀ tó rí débẹ̀ níbi tó ti ń tẹ̀lé mọ́tò káàkiri tẹ́tí ń bá wọn kó ká má dárúkọ iléeṣẹ́ tẹ́ bá iṣẹ́ ẹlẹ́rìndòdò tẹ́tí ń bá wọn kó káàkiri níbi ká ẹ ti lọ ta half crate ọtí half crate ẹlẹ́rìndòdò ká ẹ kó fìfo ògò lásán padà lọ́wọ́ báyìí tán rán ọ lẹ́wọ̀n o ní Nàìjíríà ń bí o mọ̀ ń bọ̀ lórí ìtàn lè bá bẹ o lé yín o ìjà àjàkú akátá láàrin ìyá rẹ̀ àti ìyálé wọn sọ́ọ̀mọ̀ mọ̀ ń bọ̀ lórí eléyìí o so lórí ti Pẹ̀tù àtàpẹ̀tù tó sọ bàbá àwọn èèyàn kan ni it's not my father
níbi tó ti ní problem ni pé ká ní dádì mi ní tó sọ fún ọ pé bá mi ni o kì í ṣèmi Àkàndọ̀rọ̀ Awíkonko mọ́ yàtọ̀. so ó ní mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ọba lòmùgọ̀ tí balẹ̀ ìyá ti ẹ̀jẹ̀ agilítí ni mo fẹ́ tó lè bàbá tó bí mi lọ́mọ ṣe whatever tó bá ṣẹlẹ̀ ń Pẹ̀tùmọ́dù ìwọ lè sọ̀rọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀mi ṣe sọ̀rọ̀ ń pa Ọ̀yọ́ tó bá nítàn Pẹ̀tùmọ́dù tàbí ó ní tó fẹ́ fi yìí ti Pẹ̀tùmọ́dù just be saying it o free ẹnìyàn go stop wẹ ntọ́ bá ní against Pẹ̀tùmọ́dù tètè máa unleash ẹ̀ báyìí torí pé n tó ṣe ó máa jẹ́ kémi àtàkì Ọ̀yọ́ sí ni àti Aláàfin yín pẹ̀lú nǹkan tó ṣe yìí kọ̀dẹ̀ sí àtàkì gangan ju pé màá máa unleash story tí ò ní fẹ́ fọ yín n tí mo máa ṣe nìyẹn sóòrí pé tiẹ̀ ti ta sóòrí pé o tún kó bá wọn sí. Are you getting me? So ikú tí ọ̀pá já ní fún ayé mú ọ̀rọ̀ Pẹ̀tùmọ́dù ọ̀kàn mi àfọmọ Pẹ̀tù ni mí original ọmọ Ọ̀yọ́ ni mí orí pé tiẹ̀ ta so ẹnìkan wà lẹ́wọ̀n ẹnìkan ò sí lẹ́wọ̀n o kì í ṣe tó lè dùn èmi torí kì í ṣe bàbá tó bí mi nú tó bá dẹ̀ jẹ́ bàbá tó bí mi nú èmi náà sọ pé bá mi ń tẹ́ ẹ jẹ lóye o so that is just the truth mo lè má lè bú bàbá mi ó sorí pààlà ó sàtàrí pòólù àkọyìn sí ìyẹn ni ọ̀gbọ́dọ̀ pààyàn lẹ́rìn I may not be able to say much about my son or my father ọba yín tí ò sí lẹ́wọ̀n eku asín ni ó bọ́ sáàrin eku gbogbo eku sáré káàkiri dídé tó dé náà ni gbogbo àárín lọ́balọ́ba dàrú àní wọ́n gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́ba kan tí ń bá ọba ẹgbẹ́ ẹ̀ jà kò sí aráàlú kan tí ń bára wọn jà ọba yìí dé náà ni wàhálà dé ní ìjàgbọ́n dé yìí asíndé òórùn dé kò dẹ̀ déédéé ní wàhálà olórí burúkú yìí tẹ́ kó ba náà lélẹ́yìí ẹ má bínú dàrí ẹ̀yìn èèyàn mi. o ò sọ̀rọ̀ ń pẹ̀ Aláàfin ni o máa jókòó máa gẹ fìlà ẹni arúgbó ti kékeré yẹ you are just 50 years olórí burúkú ẹ̀. now ó ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà bí mo ṣe gẹ̀ yìí ọkàn jẹ́ pé fìlà ilé ni ọ̀gẹ́ra rẹ̀ abetí ajá ni mo like tó dàbí t'Aláàfin tó dàbí tọ̀wọ́ adé now ó wá ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà that is my own nature that is my own costume and so dúró lọ́rùn mi sí ò dúró lọ́rùn mi mo máa wá jókòó síwájú kámẹ́rà torí pé ojú mi bá kámẹ́rà dọ́gba ojú mi bá kámẹ́rà ṣọ̀rẹ́ àwọn èèyàn kan tó bá fẹ́ ṣe program pẹ̀lú kámẹ́rà wọn á jìnnà sí kámẹ́rà ìní máa ń súnmọ́ kámẹ́rà ni àyíkẹ́tì mi kò sí ẹ̀dá kan tó pé tán láyé yìí bí kálukú wa ṣe bára wa la ṣe manage ara wa now èébú kọ́ ni pé ẹni arúgbó ti kékeré yẹ ọlẹ́ni arúgbó ti kékeré yẹ ni mí fine ọ̀gbọ́ Yorùbá ni wọ́n lè já gbígbẹ́ yìí ṣèdè bí mo ṣe máa darúgbó ni mo ṣe wà yìí irun àgbọ̀n mi ló ń fọ́ ọ lórí torí pọ́ white ẹ̀bùn ni níbi torí ẹ ti dàrú torí ẹ ò ti pé ọmọ páwọn kan fowó wa báyìí tán máa lọ tíǹtì ẹ kò tún ní white tó dọ̀dọ̀ mi torí pé my own is natural arúgbó ara wọn fi bí mi lóòótọ́ nígbà tí mo kọ́kọ́ níwọn àgbọ̀n white kò kọ́kọ́ wù mí létà ló tó ẹ̀sẹ̀ wá ń dá mi lọ́rùn mo ẹ̀sẹ̀ wá ń láìkì ẹ̀ lọ́jọ́ ìfilẹ̀ so tó bá jẹ́ ìyẹn ló fi rò wípé ẹni arúgbó ti kékeré yẹn ni mi fine mo láìkì ẹ̀ bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́ ayẹ̀wọ̀ ń bẹ̀ ojú ẹ̀ ò bá kámẹ́rà sọ̀rẹ́ lọ́jẹ́ kó kó rúgbọ̀n hánu ìlà pèrèpèrè níbẹ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ o ò lè proud pẹ̀lú ìlà rẹ lọ́jẹ́ kó kọ́fà rẹ̀ pẹ̀lú irun ìwọ lọ bólẹ̀ tó bá fi tiẹ̀ tó o bá ní jọ̀nà kí lọ bólẹ̀ tó tí o bá ní hàn lójú ẹ wípé ọmọ Fúlàní ọmọ Kàwúrú gan ni ọ́ Mọ̀rúfù lọ safe kó clean bí tọ̀dọ̀ mi yìí báṣìírí rẹ ọba ní túpé Fúlàní ni ọ́ ẹrúkẹrú abilala lẹ́nu ṣùgbọ́n torí pé gbogbo yín ti gbọ́ Yorùbá ẹ ti ń claim ọmọ Yorùbá lọ́jọ́ kẹ́ ẹ mọ̀ pé ayé lọ́mọ Ọ̀yọ́ ìwọ náà wá ń sọ̀tàn ìrìn tá à ń ṣeré ń gbà yẹn just 15 nísàlẹ̀ Ọ̀yọ́ igbádogóje ndé ìran yín dé Ọ̀yọ́ ìran yín mélòó ló gbé lọ́yọ̀ọ́ now olóòní olórí burúkú ọmọ pé wọ́n gan lọ sán. Awikoko bò lèmi àti ẹ ti tọ́ tó pè mí lọ́rẹ̀. ibi tí làákàyè tiẹ̀ ti kúrò nù tí n bá pè ọ́ lọ́rẹ̀ mi túmọ̀ sí pé a kì í ṣọ̀tá
ṣùgbọ́n nísìnyí tó ti sọ fún mi pé ọ̀tá rẹ ni mí mo rẹ́dí láti bọ́ sọ̀tá títí tó fi jáde láyé táfi jọ dàgbà dògbó tí kálukú òfin ibi àgbáre oníbolè mi àti ẹ ti jọ dọ́rẹ̀ẹ́ kì í ṣe ẹni tí èèyàn bá jọ jẹ́ ọjọ́ orí kan náà ni wọ́n jọ máa ń ṣọ̀rẹ́ náà jọ máa ń jẹ́ ọ̀rẹ́ náà máa ń pera wọn lọ́rẹ̀ẹ́ ọ̀gbọ́n Yorùbá ní ẹni tí ń wá ẹgbẹ́ yọ dọ̀rùn wọ́n wá tó ní kò bọ́mọdé jẹ kò bá gbàjẹ wúríwúrí ni ó kú sí kò sẹ́dá tó lè bá age mate ẹ̀ nìkan ṣe ilé ayé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ tàgbàlagbà ò wá kiri ń gbè ohun àgbà bí ọmọdé kọ́ mọ́kàn gbogbo ala ní tá a lè fi múra wa ìwọ nìkan lọ́ọ́ máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ orí torí pọ́ jọ́ lójú ọ̀fẹ́ dàgbà ju gbogbo ayé lọ ńlẹ́ o àbúrò mi túṣẹ́là orí ẹ ti dàrú kọ́kọ́ orí ẹ ti sọnù no matter your age tó bá ti mú ọ tó fi kọjá ìyẹn débì yìí ó ti dẹni ẹ̀sìn ó ti dẹni àbùkù àwa máa bá ń ṣe ń wọ̀ yẹn lẹ̀ tuurutu tẹ́yìn rẹ̀ ó fi bó àwọ̀ ńlẹ̀ dáadáa sọ gbọ́. ọdún 8 ó lé ni mo gbà lọ́wọ́ ẹ. ọdún 8 tó gbà lọ́wọ́ mi ń rèé fi gbowó báńkì tàbí kó o fi sọ̀rọ̀ rẹ di president tàbí kó o fi sọ̀rọ̀ rẹ di governor aláìní làákàyè ṣe bí ìwé wọn ní ọkà kó tó sọ pé ọkàwé mọ́ kó tó sọ pé ṣe kọ̀ǹdọ́tọ̀ lọ́mọ sí olórí burúkú ọmọ ìrankíran àtòkù wa balẹ̀ jẹ́ ìwọ ìbákàwé kó o tiẹ̀ ka díẹ̀ tí irú wa kà ìgbésí ayé ìbánitúmọ̀ wọ́n ní ọkàwé oníkọ̀ǹdọ́ ló ṣe ọpẹ́lọpẹ́ visa lottery tó gbé ọ lọ sí Amẹ́ríkà ibo ti yé gbogbo ọmọ tó fẹ́ yé lẹ̀ bí yedeyede àìkàmọ́ fọlọ́mọ àmọ́ iye ọmọ tó bí obìnrin gbogbo wọn so kí wàá nílà lórí kí n kó mi kí ni ń bọ́ ọpọlọ rẹ wọ̀jà kí ló dé tó máa ń nígbàgbọ́ wípé ìwọ nìkan ni ìwọ nìkan ló gbọ́dọ̀ jẹ́ ìwọ nìkan ló lè ṣe ìwọ nìkan ló lè sọ tí ẹnìkan náà gbọ́dọ̀ gbà orí ẹ dàrú ọjọ́ mọ fọ 58 years mọjọ́ mọ 50 years làákàyè ọ̀sọ́ fún ọ pé bracket jọ ni wá you call me name I call you name you call me you use air for me I use air for you orí ẹ ti burú dànù orí ẹ dàrú dànù 50 years wá kéré nú ayé ni golden jubilee wọ́n pè é golden jubilee ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní ó pé 50 years kan tó ṣe gómìnà ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní ó pé golden jubilee kan fi ṣe gómìnà former governor Kogi state Yaya Bello the same age jọ ni wá ìwọ lè sọ̀rọ̀ sí Yaya Bello bẹ́yẹn orí ẹ ti dàrú èmi àtàláàfin yín ọba òwò adé ẹgbẹ́jọ ni wá oṣù kan lọ́gbà lọ́wọ́ mi wọ́n bí ní July wọ́n bí mi ní August so what are you saying so that means o lè sọ̀rọ̀ fọ́wọ́ adé bẹ́ẹ̀ wípé ò kì í ṣẹgbẹ́ ò kì í sọ̀rẹ́ ẹ̀ àbá ń sọ adé tán fi ń jọba àgbésẹ́gbẹ́ kan a sọ̀rọ̀ nípa personality èmi àti ọ̀wọ́ adé ẹgbẹ́jọ ni wá age mate jọ ni wá àwọn kan tiẹ̀ sọ pé ó bùkọ́jú orí ẹ̀ ni pé kò tí ì tó 50 that means mo jù lọ there is nothing like official age kò sí nǹkan pè lọ́fficial age àwa ò kí ń parọ́ ọjọ́ orí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń béèrè wípé ṣé mọ̀rúfù dẹ̀ ti tó 58 ṣá tó ti tó iye tó ń pè rẹ̀ bọ̀ kó o lè bá àbófò àwọn èèyàn kan kó o lè ju àwọn èèyàn kan lọ wọ́n mọ̀ bùkọ́jú orí ẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ 58 gan who send you wọn ò bí wánú ilé kan náà àdẹ́ ṣe tún ìsà ẹsẹ̀ méjì dandan mẹkáníkì kò ju ẹnìkan lọ àwọn tá a jọ jẹ́ classmate gbogbo wa jura wa lọ majority wa náà bí lọ́dún kan náà àwọn kan kéré sí wa àwọn kan jù wa lọ bọ́ọ̀lù ṣe dálé ayé nìyẹn wọn lè bí wa lọ́jọ́ kan náà náà èmi àti ẹ̀hún sẹgbẹ́ olórí burúkú tó sọ pé òyìn sọ̀rẹ́ mi ó lọ̀rẹ́ tí mo kọ́kọ́ ní lamẹ́ríkà o ọ̀rọ̀ ọ̀tàn Ọ̀yọ́ yìí náà ló fa wàhálà láàrin wa tí mo fi blọọkù olórí burúkú Aare dànù tí wèrè ẹ̀ fi bọ́ sórí social media ńgbà náà pé òun ló máa ń gbàṣẹ́ fún mi ọgbà jíngù méjì fún mi kò jẹ́ ń sinmi kò já yóò sinmi ìkan 40,000 naira ìkan 30,000 naira olórí burúkú lòun ló ń gbàṣẹ́ fún mi ṣé wọ́n lọ ń bọ́ mi ọbọ̀ gédé jọ́kọ̀ olóyún bọ̀ pàbọ́pá ṣé wọ́n lọ bọ̀ dàgbà olórí burúkú láti ìgbà tó ti wá gbéṣẹ́ fún mi mọ́ ní ìsinmi ìwà jẹun that was 2018 o 2020 mo block olórí burúkú ẹ̀ dànù mi máa ń pẹ́ táwọn bá fẹ́ sẹ́gbẹ́ ọmọ Ọ̀yọ́ lamẹ́ríkà àwọn ò gbé mi wá kí wá sọ̀rọ̀ nípa àṣà ó ti rí mi gẹ́gẹ́ bí ọmọ ìjẹbẹ̀rí sí jábì àyà tí máa fẹ́ lọ Amẹ́ríkà lọ́la mi ìwà lè lọ fúnra lára mi orí ẹ ti burú dànù mọ́sọ̀tàn Ọ̀yọ́ àti Ifẹ̀ mo níta alàgbà láàrin Ọ̀ọ̀ni àtàláàfin pọ̀lọ́ ọ̀nẹ́nẹ́ lọ́wọ́ ní kémi ọlọ́ba ẹnìkan tí ń jẹ́ Lájí Abbas Ìbàdàn that was the first time tí máa gbórúkọ Lájí Abbas rí ní 2020 mo wá lọ bá research nípa Lájí Abbas mo rí pé ó kéré sí mi lọ́jọ́ orí mo àti sọ orí ìmọ̀rúfù ìdàrú ni ó sì máa ní kí n lọ bẹ́ẹ̀ tó kéré sí mi kí n lọ tó bá tiẹ̀ sọ irú àwọn pòfẹ́sọ̀ Fálọlá
bó bá ní kí n lọ bárù wọn mo máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. àwọn Akínwùmí Ìṣọ̀lá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Professor Yẹmi Fáròǹbí máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. máa jókòó sílẹ̀ lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ máa wẹnu wọn máa máa kọ́gbọ́n. wá ní kí n lọ bá ẹnìkan tí ń jẹ́ Lájí Abbas, who is Lájí Abbas, ta ló sọ fún pé òun ló lè sọ̀tàn, ta ló sọ fún pé òun ló mọ̀ tàn, ta ló fi darí òpìtàn. ṣe bí ọ̀wọ́n erin ní mú ní kabẹ́rẹ́ ná, ọ̀wọ́ èèyàn ní mú ní fadẹ́tẹ̀ ìjọba. nígbà tí ta bá mọ̀ jẹ́ ọ̀bá sí ni ta láàrin ta jẹ́ ta bá rí, ṣe báwọn tó fi joyè ìgbà tí wọn ò rírò ẹ̀ rí ẹnìkan níjọba nílò àwọn afọ́jú. ṣe bí lọ́jẹ́ kan fi darí òpìtàn ní Ìbàdàn wọn tó fi rò pé ó ti kó gbogbo ayé lérí, kò sí ìtàn tó ń bá sọ nìkan lóòótọ́ ńlò original táláwọn tó kù ń pa àlọ ni. ọmọ ẹrú àwọn ọmọ Fúlàní ká òun gan ni wọ́n wá sọra wọn di pàtàkì torí pé ọ̀dà Amẹ́ríkà ló dèrè wọ́n máa sọ pé ọlọ́pàá ló ń ṣe ìwọ́n tó ń ṣe security l'Amẹ́ríkà kò ní yọ kò ní yẹ̀ràn rẹ̀ tó bá yọ yẹ̀ lẹ́ni. olórí burúkú atoko wa balẹ̀jọ́ ọmọ ìrankíran èmi lọ́wọ́ fẹ́ fi gba ohun lọ́ fẹ́ fi gbókò ikú tí ó pàjá ní fà rẹ mú àjọ nínú tán bí owó ni. ìbò ṣẹ̀ṣẹ̀ 50 ni ọdún mẹ́jọ lé go to 9 years mo gbà lọ́wọ́ ẹ̀ àṣẹgbẹ́ ẹsẹ̀ ní ẹ̀sí wọ́n máa pè mí lọ́rẹ̀ àbílẹ̀ kẹrin mi ò ṣẹgbẹ́. àbílẹ̀ kẹrin rẹ̀ ń ta wá ló mọ̀ kúrú ẹ̀ lọ́yọ̀ọ́ òun ló sìn ó kọ aṣọ rẹ̀ nílé aláró kí ni ń pàtì ẹ̀ ní society ta ló dámọ̀ àbílẹ̀ kẹrin ẹ̀ lọ́yọ̀ọ́ ó ti ń sátẹ̀lé mi as far back as 2018. You were following me here and there on Facebook, on YouTube. You were my fan, big fan nígbà yẹn. We do talk always. Èmi mo já okó lẹ́yìn mi pé nonsense lélẹ̀ ọ̀pẹ́ ẹni yóò lọ́pọlọ kì í sẹ́ni tí mo lè relate mọ́. Ìgbà yẹn ló ti yẹ kó mọ̀ wípé mi yìí bá àyàn sọ̀rọ̀ mi need friendship. Yeah, I don't need your friendship. Àbílẹ̀ kẹrin ẹ̀ tó jù mí lọ yẹ. So ní bá mi bọ́yàwó mi sá, so ní bá mi bá wọn ọmọ mi, so ló ń gbóúnjẹ fún mi. Kí ni pàtì ẹ̀ society iṣẹ́ ìwo ló ń ṣe, so ṣe fi yan gan mú jáde. Ọwọ́ tí ò sunwọ̀n àbí agbádá làákìí sí gbé fọ́tò àbúrò rẹ̀ jáde bẹ́ẹ̀ bá níjọ sòfò papọ̀. Orí ẹ̀ burú dànù. Àwọn olórúkọ fẹ́ sọ̀rọ̀ sí. Lọ́kàn gbogbo wọn tí wọ́n ní lọ́kàn ni pé ọ̀rọ̀ pétú àwọn ọmọ fi náà kiri kí lọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ pétú. I am just an individual, just an entity. Wọ́n ìjọba ń lé wa balógun là á jẹ akọgun oyè tán jẹ́ ń lé wa nu arógun mọ́ sá arógun mọ́ tìrí. asmọ màmá mi gan kò ṣẹgbẹ́ orí yìí burú Aláàfin ẹ bá àjọ sìkìní. orí ẹ dàrú orí bá bẹ burú dànù Aláàfin òun ni kọ́ bá yẹn àjọ sìkìní ẹ̀ tí ì mọ̀ nǹkan kan àjọ star ni. Now gbogbo ọmọ kóòtù òjíire bí Almaroof ìwọ ni ọmọ bàbá tí wọ́n ń pè ní kátù yẹn kìí ṣe kátù rí arin o KAWTU ló kọ bàbá ẹ̀ níbo ni wèrè gbé ó gbé sùúrù lérè. Now ó ń gbé kó tó di pọ́lù Amẹ́ríkà ó ń gbé lágbègbè tán pè lákíyẹmí ní Randu ló ń gbé ẹnìkan ní wa anájọ́ máa ń sodù ń báyìí orúkọ rẹ̀ ń jẹ́rú tì mí onímọ̀ ń mú lẹ́yìn káàkiri lólórí burúkú ọmọ tó dé kó dèrè wọn tó dá Amẹ́ríkà tó di nǹkan míì mọ́ á lọ́wọ́ yóò òun náà jọ máa ń sodù ń bà náà ó du kí náà máa ń ṣe ó du jìbìtì ní ẹ ti mọ̀ tó ń pè ó du jìbìtì ní olórí burúkú yìí lọ sẹ́wọ̀n o àbọ̀dí ẹ̀wọ̀n rẹ̀ nọ́mbà play visa lottery lọ jẹ́ ló fi dèrò Amẹ́ríkà. Now bàbá rẹ̀ níyàwó méjì bàbá Maroof òwà ńlá l'Amẹ́ríkà ìyàwó méjì ń bàbá ẹ̀ ní ìyàwó mẹ́wàá bàbá tèmi ní sọ́gbọ́ tó bá fẹ́ fi bú mi lọ́la 10 wives mẹ́wẹ̀ẹ̀wá inú ilé kan náà gbogbo wọn dẹ̀ gbé and my mother was the last one. Ọ̀gbádùn mi tó bá fẹ́ fi bú mi sóò kó mu dání 419 ní láti ilẹ̀ jìbìtì ní lù kọ̀mọ́sẹ́ mi ṣe. So ìyàwó méjì ń bàbá wèrè ní àwọn méjèèjì máa ń fẹ́ jàjà para wọn torí pé iṣẹ́ kan náà wọ́n ń ṣe òwò kan náà wọ́n ń ṣe ọjà wọn ń tà àmàlà làwọn ìyá wọn ń tà.
nígbà táwọn méjì ń jà lójoojúmọ́ náà bá bá wọn dá sí láyé bá bá wọn dá sí náà bá bá wọn pín wọ́n ní kí ìyálé ìyá rẹ̀ kó máa ro mọ̀lá láàárọ̀ kí ìyá wèrè yìí kó máa ro túwó lálẹ́ túwó nìyá rẹ̀ ń tà lálẹ́ ìmáàmù ni bàbá ẹ̀ lọ mọ́sáàsì ọkọ̀ òní mọ́kìrù tán mọ́sáàsì yóò fò títì ní ọmọ ní mọ́tò gbé hánu lólórí burúkú ọmọ yìí o tí ò ní tán rí o tí ò rí èèyàn gidi bí o tí wàá ń fọ́kà tó dá Amẹ́ríkà tí ń fọ́kà tó wàá ń bú èmi tí wàá ń sọ pé wọ́n wádìí tèmi àbọ̀ ọ̀fẹ́ gbádùn ni àbọ̀lọ̀ ọ̀fẹ́ fèrè fún ọ ni ìjà táwọn ìyá yín jàjàjàjàjàjà sàn ti rẹ́ padà ọmọ yìí ó túwó ẹ̀kọ́ àtọ̀lẹ́mọ̀ mi ń tà tó bá fẹ́ fi bú mi nígbà tẹ́mi wà ní primary màmá kọ́kọ́ kiri ọ̀lẹ́ lọ ẹ̀kọ́ àtọ̀lẹ̀ kí n tó lọ school so mo máa léètì ṣá security man ní USA mọ́ amọ́mọ́ security man ní lamẹ́ríkà náà yóò máa fọ́ǹbù fáwọn èèyàn lórí social media alọ́lọ́pàá lòun ní gbàdúgbòde lò àmọ́ ọ̀nà o security ló ń ṣe gbogbo ilé tó ọmọ ń fi fọ́ èmi mo nílé yìí o àtòkè rẹ o ṣé ẹ mọ iye tí mo ra lé yìí sọ̀ọ̀sánwó ẹ̀ lẹ́ẹ̀kan ni sọ̀ọ̀sánwó ilé lẹ́ẹ̀kan kinales God bless you mi ní wáyé tí ẹ ra sticker fún mi jàre God bless you yes túwó ni mọ̀mẹ́ ń tà òun àti ìyáálé mọ̀mẹ́ wọn fẹ́ lè lura wọn pa àmàlà náà méjèèjì ń tà bó o láṣẹ níyàwó kan náà ìyàwó méjì tó yẹ pé iṣẹ́ kan náà wọ́n mọ̀ ṣe nígbà àwọn òsì mójú òwò mi kọ̀kàwé kọ̀kọ́sẹ́ wọ́n fi da lámàlà àmàlà náà wọ́n fi tọ́wèrè wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀ sí ọlọ sùkú olóhùn ọlọ sùkú oníṣẹ́ kọ̀ǹdọ́ lòun ọmọ ṣe ó lè mi àrìn àtúgbé kékeré arúgbó ti kékeré yẹ ìwọ tíṣẹ́ kọ̀ǹdọ́ ti kékeré wù nǹkan àwa kàwé bí ò ti ẹ̀pọ̀ akadójú ẹ̀ a sì mọ́ dójú ẹ̀ èmi máa ń challenge àwọn classmate mi fún ìwé ni jágbọ́pọ̀ lèmi àti ẹyẹ òsíra wọn káwọ ẹni tó ní IQ ìwọ o tiẹ̀ tó ní low Q o ní low Q torí tó bá sọ̀rọ̀ nígbà míì èèyàn máa béèrè pé sẹ́ni ronú dáadáa kó tó sọ̀rọ̀ jáde sá ọpọlọ orí rẹ ti jọba ọ̀rọ̀ o lè construct gbólóhùn méjì kó tẹ̀léra wọn wọ́n mọ máàmù lùmọ́là wọ́n ẹgbẹ́ fúlàní ni ọmọ kàwé gan ni màṣá Yorùbá màṣá káàró òjìrì torí ẹ̀ lẹ́sìn ń dá gbogbo ẹ̀ papọ̀ nífẹ̀ẹ́ àti lọ bàbá yìí o ẹ mọ̀ pé ra yín lórí aládé mọ́ o olórí aládé ti dé o ẹ lọ fún olórí aládé yín gbowó báńkì olórí aládé yín tí ò ní pẹ́ dúró lórí àwọn alága ọjà tí ò ní alága ọjà ò tiẹ̀ sí mbẹ̀ tí ò ní pẹ́ dúró lórí àwọn aláhoro orí ẹ ti burú dànù sẹ́mi nìkan mọ̀ ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ni àwọn tó kù nǹkan ò lè dá wọn mú ọ̀wá rò bómi ló lè dá mú ọmọ Kàtúngà kò í sọ ọmọ Kàtúngà gan ìran wọn Málì nìran tí wọ́n ti wá lórí burúkú ọmọ tí ń sọ̀rọ̀ yìí o kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kì í is not a social media person o ọ̀rọ̀ Yorùbá nation gbogbo wọn fẹ́ relate mọ́ Ìgbòho wọn náà fi ń dá sọ̀rọ̀ Yorùbá nation o rádaràda lóhùn náà ló bẹ̀rẹ̀ ńgbà náà o kì í ṣe pìrìsẹ́ńtà o kò sọ̀rọ̀ rí o ẹ fẹ́ ra sticker fún mi níbi tẹ́ ẹ ti ń wo yẹ ẹ máa rí dollar sign lọ́wọ́ right nísàlẹ̀ ẹ click lórí dollar sign yẹn á gbé débẹ̀ níbi kan náà wà tẹ́ ẹ ti máa rí share tẹ́ ẹ ti máa rí thanks ẹ click lórí thanks yẹn ó máa gbé débẹ̀ Mr. Olóyèdé Telecom God bless you sami ní wáyìtì so bó ṣe bẹ̀rẹ̀ dáadáa ń gbà yẹn nìyẹn o kán bá fẹ́ ṣe nǹkan ní ẹgbẹ́ wọn ọmọ Ọ̀yọ́ lamẹ́ríkà èmi mo máa ń ṣe jíngù fún wọn lóòótọ́ ọdún kìíní ọdún kejì ìrẹsì tó bá ń gba jíngù kan lókè jíngù mẹ́ta ló bá mi gbà méjì 40,000 ìkẹta wọ́n bẹ̀mí lórí 30,000 náà ni bọ́yá dẹ̀ fún complete yọyọ owó mi sẹ́yìn ni Ọlọ́run gbà lọ́wọ́ ẹ o olórí burúkú ẹ tíṣẹ́ rí ò tó jẹ kò sí tó lè fi bú mi láyè tó lè dùn mí tó bá yẹ o pé mo tọrọ owó lórí social media báà ní àtọrọ làwa àìsí báà ní àjàgbà jìbìtì wọ́ọ̀lù tán fi sá ọmọ ẹ̀wọ̀n àbíṣẹ́ kí ló ṣe tó fi lọ sẹ́wọ̀n wọ́n rí máàdì mi ọ̀rọ̀ ẹnu ló gbé mi débẹ̀ àjálè ríran wa
lọ́yàn lọ́wọ́ gbà rí gbogbo àwọn ìyàwó dádì mi ò bára wọn jà rí bóyá kan tó bí àwa náà ti jà o wọ́n bára wọn jà rí ibi tó orún bá sì bá kọ̀ọ̀kan nu wa la máa sùn mọ́jú tí n bá wọ yàrá ìyá lè mọ́mì mi tí n bá ti sùn lọ́bẹ̀ wọn ò tó bẹ̀ láti gbé mi lọ yàrá mọ́mì mi lọ sùn ibẹ̀ ní sùn mọ́jú tó bá dẹ̀ jẹ́ yàrá tiwa náà lé ọmọ ẹnìkan wá sùn ibi tí ó sùn mọ́jú nìyẹn kì í ṣe pé ọyá mọ́ lọ yàrá mọ́mì ẹ mọ́ lọ yàrá mọ́mì ẹ we love one another orí lọ́jọ́ bẹ́ẹ̀ dé mi wọ́n kórí iṣẹ́ àní fọ́fọ́fọ́ so ìwọ tó níran ìwọ wá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ sí mi gbogbo tó bá wù anybody ní kó sọ lórí ìpètùmọ̀dù anything tó bá wù yín ní ẹ sọ lórí ìpètùmọ̀dù àtọ́ba ìpètùmọ̀dù kì í ṣe dádì mi a sì tán òtúndélé yìí orí a tán kò ní yí ọ kò ní yẹ̀ràn rẹ Mọ̀rúfù ọmọ kí mi dárúkọ rẹ tẹ́tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi wà lá Amẹ́ríkà yìí wàá sọ̀rẹ́ mi mọ́ Mọ̀rúfù ló kọ rẹ Mọ̀rúfù ọmọ yóò ń túwó lákèyẹmí ní rándù ní Sùúrùlérè olórí burúkú ọ̀rẹ́ Rótìmí tí ń gbé bẹ́ńsìn nílé Gbàjà ní Sùúrùlérè kó o lè mọ̀ kí mo mọ̀ ọ́ dáadáa àbọ́lọ́ fẹ́ kọ́ ọ mo ti ní story ẹ complete lọ́wọ́ láti February last year bọ̀ mọ́ wò pé wáyé kí ló dé tí mo fẹ́ my meter àbí mi gbọ́ nǹkan tó ń tẹ́ ní yẹn sọ dáadáa where is your master kò yé mi ok ṣé Mọ̀rúfù master mi ok kò yé mi èmi ọmọ master wèrè tó ju gbogbo ayé lójú lọ o bẹ́ẹ̀ ni bá Sokoti sọ̀rọ̀ ní olè tí ń pé oyin sọmọ kékeré kíní kankankan ó fẹ́ ju Sokoti lọ ni ẹlẹ́nu orí sọ ọ̀rọ̀ kò mọ́ sọ ìwọ tó jẹ́ pé ìyàwó rẹ lọ kọ́ nu ilé ìyàwó rẹ láláṣẹ ìwọ wá ń yọnu ta wá ń yọsù tí ẹnu sírú wa àwa tó jẹ́ pé ọkùnrin ni wá àtògbàǹgbà sùn lọ́yẹ ọkùnrin ni wá ń lé ọkùnrin ni wá lóde ọkùnrin ni wá ń ta ọkùnrin ni wá nínú ilé Yorùbá nation ni ló jẹ́ kẹ́ ẹ mọ̀ náà ó ẹ sọ fún mi nǹkan tó ń ṣe lórí social media Yorùbá nation ni tí ìbá ṣe wàhálà àtà láàfin tó dá kalẹ̀ kò sì lè dá tán olórí burúkú ò lè dá tán kọ mọ́ ṣíṣì inú ìtàn kọ mọ́ nǹkan kan ẹgbọ́n tí ń sọ níta àdẹ̀ gbọ́ nínú ìtàn tí wọ́n ń sọ ẹ̀rọ ni ẹ̀ ń fáwọn Awikoko láàyè ẹ̀ ń jẹ́ kán máa tú ìtàn kán máa sọ ìtàn ndògiri yín lanu ni lọ́láǹgbàsí ráàyè kó sí i mọ ẹgbẹ́ ẹ̀mọ̀jú mọ̀dàrú ẹ̀mọ̀jú yànjẹ lọ ẹ̀mọ̀jú ká máa dominate lọ God bless you Madam Abọ́sẹ̀dé Olúwaṣọlá mi ní wáyé tì mà God bless you ma ẹ̀mọ̀jú ká máa jẹ gàba lọ lọ́pọ̀ dúró kẹ́ ẹ dé alágọ̀ ọjà aládé jẹ́jẹ́ ọ̀wá ń try láti ráàpù àwọn ọjà àwọn alágọ̀ ọjà bàbá mi alágọ̀ ọjà ń bolo ti jẹ bàbẹ̀ sọ support wọn láti lẹ́ni tó bá fẹ́ pé bàbá rẹ̀ alágọ̀ ọjà wáyé against tí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ń sọ tán sọ pé wọn ò gbọdọ̀ dádé fálágọ̀ ọjà owó tí ó sọ fálàfin pé kọ́mọ̀ gbé Ṣèyí Mákindé lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n gbé wọn lọ sí ó gbé Ṣèyí Mákindé lọ ilé ẹjọ́ pé wọn gbọdọ̀ dé èèyàn kankan ládé ẹ̀yìn iṣẹ́ kóòtù ẹ̀ wípé àwọn Ọ̀yọ́ Mèsì láàfẹ́ kẹ́ dé ládé o ṣe ra àwọn aláhoro ẹ dé wọn ládé alágọ̀ ọjà ẹ dé wọn ládé ṣùgbọ́n Ọ̀yọ́ Mèsì ẹ má dé wọn ládé kò sẹ́ni tí ọba ń dá sí i láti wò pé do àwọn ìjòyè ẹ ní o kò fẹ́ jẹ́ kán joyè ní o kò fẹ́ jẹ́ kán jọba ní kán dádé ní o and lo and behold gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì náà ti gbadé wọn ì tí ì dé ni ìran wọn ti gbadé báwọn gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ yìí tẹ báràpù wọn tí wọn ọ̀dádé ìran tí ń bọ̀ lẹ́yìn wọn máa dé Àgbàkin tẹ ní ọ̀dádé Àgbàkin ti gbadé lẹ̀ o sòfà tó ti submit lẹ́tà tó ti submit gbogbo ẹ̀ tí wọ́n ti béèrè pé sóde tó ti lóun ó dé wọ́n ti bá a tọ́jú adé ẹ̀ lẹ̀ ó dé kò dé nìsín àrọ́mọdọ́mọ rẹ̀ ó dé orúkọ ẹ̀ ti wà ní àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ so Mọ̀rúfù látòní lọ yìí sọ̀rọ̀ ẹ̀mí mọ́ tí n bá bókù rẹ̀ ń bòjì ń wọnú òrùn mo mọ̀ pé tó bá tèmi náà ń bòjì ọ wọnú òrùn o wọ́n fojú rẹ̀ kan àtàlátà bàbá àlàrúbá wọ́n bọ pákéjì ẹ̀ dáadáa yóò lè wà lákọọ́lẹ̀ everybody ó lè mọ̀ ọ́ máa ṣe bí ẹni pé ìyà ọ̀jẹ́ rí ó jálè òòlù jìbìtì rí kí ló gbé ọ lọ sẹ́wọ̀n wá ṣàlàyé fún wa ń gbangba kí ló ti ọ lọ ẹ̀wọ̀n kí ló rán ọ lẹ́wọ̀n kí ló tán fi rán ọ lẹ́wọ̀n wá sọ fún wa
wọn ò rí mi lẹ́wọ̀n wọ́n rìmáàdì mi ni torí ọ̀rọ̀ ẹnu lọ́jẹ́ kan àrẹ́sì mi n ò dálé rí n ò dófàdíyá n ò gbọ́mọ sẹ́só n ò lú jìbìtì n kò ní ìkó òrùmọ́ mi lásọ. so well ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní rí ìbànújẹ́ o wàhálà tìlámù ò ní kan yín o ó ti pẹ́ tẹ́ ti rí mi báyìí kò síbẹ̀ ṣe ní ríwèrè èèyàn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ọ̀jọ̀gbọ́n ní we all have at least 5 minutes craziness lẹ́ẹ̀kọ̀ọ̀kan àṣàrí ya wèrè yẹn náà ní pápá sì tún come back to our senses kò jù bá náà lọ olórí burúkú amúnibú ni ẹran bí ẹyin ni tíbi yẹ fọ́ lójú ọ̀tún tẹ́ran rẹ̀ fọ́tòsì ọmọ akóṣìgbèrò ọmọ ọsàn tí kó gbogbo bá mọ̀ mẹ́ẹ̀ ńlọ́jà sọ pé mọ́tò lọ́pàá bàbá ẹ̀ báyìí nìsín ẹ̀yin ọmọ pé mọ́tò lọ́pàá bàbá ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ babó ń bàbá táàjì àmọ́ olórí burúkú ẹ̀ náà sì wá káàkiri bóyá bí abọ́ ọba kiri mọ́sálásí wọn nígbà sálárì mọ́tò lọ́wọ́ kí àbábó ń bàbá ẹ̀ nìsín bóyá wọ́n rí wọn sáà mọ̀ olórí burúkú bóyá wọ́n rí bàbá ẹ̀ sà ṣé wọ́n rí láti ẹ̀ sà ọ̀rẹ́ bàbá ń bàbá ó ti dáwó lówó gbá ṣe mọ́tò lọ rún ọmọ bì kan kọ́lọ́ sásàánú wa sá kọ́lọ́ mọ́jẹ́ yìí òbí máa pọ̀ bí ọ̀sán bọ́ olórí burúkú ọmọ ìrankíran. so tán bá bí bá bẹ́ẹ̀ dá jáde lọ́la kó fún mi lésì jáde kó fún mi lésì kó wá bú èmi náà kó sọ bí mo ṣe jẹ́ kó sọ tí ọ̀dà ń pa mi bóyá mọ́tò lọ padà dè mí náà. ewì fún náà ni mo ti máa sọ pé màá pákéèjì ẹ̀ kó lè wọ̀n rẹ́kọ̀dù á bá pákéèjì ẹ̀ ntáyé ẹ̀ ti ta dànù tí ọmọ nǹkan kan kò wá fẹ́ kòkó oná máa ń pè ní kòkó èmi tá máa ń pè ní kọ̀rẹ́ ní bájà ó kó kúkú bògiri òòsà tí Ṣàngó mi ò lè nà ó yà mọ́ bá ṣe ń sáré ni ọmọ bá ṣe ń sìpẹ̀ fólúkòso ni kì í ṣe pọ́ mèrè sá ọ̀wá wò èèyàn tó fẹ́ bájà tì èmi lọ́wọ́ ń kọjú ìjà sí ẹ̀ẹ́bẹ̀ mi ni ẹ pàrọwà ní hàn bí àyín dà lórí ilé tí ń bẹ lẹ́yìn ẹ̀ẹ́dọ́gbọ́n bẹ̀ mí lẹ́yìn ni ẹ pè mí ni ẹ pè mí àwọn èèyàn ó dá sí wọ́n dá sí ni nítorí bá mú tẹ́ fi yánú pọ̀ngàlà tẹ́ fi ń bú ọ ni irọ́ o ẹ̀ẹ́bẹ̀ mi ni o ń tiwọ́ yìí gangan tó o lánú pọ̀ngàlà tó ń sọ̀rọ̀ sáà tó ń sọ̀rọ̀ àlùfàṣà sọ̀rọ̀ ni ìyọ́ tó lọ́ọ́ fẹ́ apologize fọ́ ni ọmọ ládàá tó ń sọ lẹ́nu kábíyèsí mo sì fìlà o bàbá wo ni mi ò gbọ́ bá o mi ò yájú sọ́ba o tí má sì yájú sí ẹ má bínú o ṣùgbọ́n ẹ má mọ̀ pé ra yín lórí aládé mọ́ apology wàá dà ń bẹ̀ o ká yí ọ̀ka yẹ̀ràn rẹ̀ wọ́n á gbádùn torí mo ti wà l'Amẹ́ríkà o ti bìlí ipò ti ju gbogbo ayé lọ ńlá ọ̀dẹ̀ ẹ̀dà ọlọ́run dá wa bákan náà àní jẹ́ nǹkan kan náà it is not by material things bọ́ọ̀ kọ́ ní ogún tó ra mọ́tò 1000 kọ̀ọ̀kan mi kí n máa gbé bá kú jẹ káàkiri kọ́ máa ju yàrá méjì ní pé ni mo kọ́ ká ní ìwọ̀n kọ́ ju yàrá méjì àbí yàrá kan pálọ̀ kan I will be proud of it so far tó bá ti dé ogún ojú mi mo fi kọ́ I will always be proud of it because bá a kọ́ ní ogún bá ra mọ́tò 1000 a lè sun ilé méjì papọ̀ a lè sun yàrá méjì papọ̀ a lè fẹ̀gbẹ́ méjèèjì sùn at the same time bó bá gbogbo ọkọ ní 1000 iwájú kan bẹ̀ ni wọ́n ṣe ọ́ sí kí wàá làlẹ́ òfo kí ló ń sunkún káàkiri sí kí ló ń dàlú láàmú sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pápátá olórí burúkú ara ẹ̀ lọ́fàá gbogbo ohun tí ń débọ̀yọ̀ pápátá ìwọ lọ́fàá ìwọ náà lọ sọ́nu fídíò rẹ pé nǹkan ṣẹlẹ̀ ẹ̀ lè sìn ẹ lè consider láti lọ court kò dẹ̀ pẹ́ náà ọba yín náà nígbà táwọn ò lè dánú rò tọ́jẹ́ gbóru yìí wọ́n mú special adviser wọ́n máa kúrí ní special adviser ẹni tí ọ̀lọ́pọ̀lọ́ special adviser ẹni tí ò lérò ní special adviser ẹni tí ò lérò ní special adviser olórí burúkú tí ò ní làákàyè ní special adviser irú ẹ special adviser làwọn náà bá gbọ́ nǹkan tó sọ náà bá gbalé ẹjọ́ lọ wọ́n mọ̀ dé àwọn èèyàn ládé orí ẹ ti burú ẹ lè rí mi báyìí rí mi ò ń bínú báyìí ọmọ ọsàn yìí ló kó mi bọ́ta bí ọmọ ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ tó ṣe rí mi lónìí bẹ́ẹ̀ tó lè mọ́ rí mi bẹ́ẹ̀ mọ́ ìtàn làwa ń sọ ìtàn látún máa padà wá sọ ìwọ́n tàbá fún lẹ́sìn yóò rò pé
lóòótọ́ gbogbo ajá tó bá gbé lọ́jà kọ́ là dá lóhùn lọ́nà ọjà kọ́ là dá lóhùn ṣùgbọ́n gbà míì a máa dáhùn gbogbo arajá kọ́ ní gbà á kí egun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò. Maroofu ọkọlà ọwàlà lamẹ́ríkà. Maroofu kọ̀ǹdọ́tọ̀ ní Nàìjíríà àwọn náà ṣe kọ̀ǹdọ́rí o àfibo kọ̀ǹdọ́tọ̀ ní Nàìjíríà alárinjí pẹ̀lú Mr. Rotimi ọmọ bàbá pòfẹ́sọ̀ kó lè mọ̀ pé mọ́ dáadáa ìjọ dárúkọ bàbá yẹn ni àti tán fi jẹ pòfẹ́sọ̀ lé lórí o. Rotimi ni máa ń mú ọ káàkiri àwa náà láwọn àwọn ẹ̀gbọ́n tí máa ń mú wa káàkiri ńgbà náà wọn fi kọ́kú kọ́kọ́ wa bí kan ra wa ń ṣe ká lọ bá wọn lọ́ta kan ṣe tiwa mọ́ níta tí wọ́n jẹ báwa sí máa ń ṣe káàkiri nu àwọn ọlọ́rọ̀ gangan tá a fi pamọ́ because n táwa là kọjá experience ni fún wa tá a láti fi kọ́ àwọn tìsẹ̀yìn láti fi kọ́ àwọn ìsìn yìí àwọn ìwé ìsìn mo ní tọ́pọ̀lọpọlọ tí mo lè tà fún wọn àwọn ọ̀dọ́ tó wà láyé nìsín mo ní tọ́pọ̀lọpọlọ tí mo lè tà fún wọn my experience ó tó láti bọ́ yan ọmọ ọdún 13 mo ti bẹ̀rẹ̀ sí ṣàgbàro káàkiri I can be proud of it kí n tó ro wàhálà san mo lọ ṣàgbàro mo lọ ra arú ọ̀gẹ̀dẹ̀ I can be proud of it ẹ̀ẹ̀mejì mo fẹ́ ìlú ẹ̀ẹ̀mejì ní ilé sanwó wàhálà kí nígbà tí ọ̀sẹ̀ ń jẹ́ ọ̀sán fún mi I lost my dad at the age of 6 years old kì í ṣe káwọ̀ fẹ́ kàwé àwòrán èèyàn wa ni kò sẹ́ńtì ọ̀sán wà ẹ̀kì fún mi lọ́jọ́ mọ́ sọ fáwọn ọmọ mi pé n tí mi ò jẹ́ ni mò ń san yes mi ò rẹ́ńtì ọ̀sán wo skul fẹ́mi mò ń ṣọ́ọ̀bù káàkiri wọ́n á ń ṣàgbàro káàkiri ọwọ́ mi ò tí ì ràdá tí mo fi ń ṣàgbàro ìyá àjẹsà kan láyé ìgbà náà yóò mọ̀ sọ fẹ́ gbọ́n mi Sunday ẹ̀ lá máa sọ fábúrò rẹ̀ kọ́ ọmọ mọ́wọ́ délẹ̀ ẹ̀gbọ́n mi ò ní sọ̀rọ̀ yóò tún kí àdámọ́lẹ̀ gbogbo tí mo ti gbé lórí gánragànrán lọ yóò tún bá ń tún un ro mọ́lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ní sanwó fún wa oko èlò náà làwọn arúgbà náà oko tá a bá rò tọ́pọ̀ ju 8 naira ni oko 5 naira 4 naira 3 naira 7 naira 8 naira ìjọta agboko 40 naira odidi ọ̀sẹ̀ méjìlá isan àtúmú ẹ̀gbọ́n wa kan mọ́ra ńláyé ìgbà náà so me can be proud of my life kò lè smooth ìgbé ayé ẹni ò lè gúnrégé ṣùgbọ́n tó bá ti rìn tí ò sí kọ́lọ́kọ́lọ́ kan níkọ̀rọ̀ mo enjoy youthful period mi o yes mo mọ̀wé léèwé mo mọ̀wé gan èèyàn sọ pé èèyàn mọ̀wé gan mo mọ̀wé gan àlọ́ àbí o gbogbo tí mo jẹ́ tí mo dà láyé school sáà tí mo fi dà àdàgbà gbéra fún mo fi lọ sí NC àwọn òyìn parọ́ àwọn ò lè parọ́ láíláí púrọ́kì níyì ẹ̀tẹ́ ní kángun ẹ̀ so gbogbo tó lè fi bú mi pápátá èmi níbọ̀ fi búra mi dáadáa anything tó bá ti mẹ́nu lé tí ò bá yí ọ dáadáa má bọ̀ elaborate ẹ̀ dáadáa lẹ́yìn ẹ̀ má wá wo ohun tó fẹ́ gbà jáde ńbẹ̀ ntẹ́mi wá sọ eré ìsìnkú wá dìnnà yẹ bó kì í sọmọ bàbá kí lórúkọ bàbá ẹ̀ náà Kátù ọmọ bàbá Kátù KAWTU lórúkọ bàbá rẹ̀ Sùúrùlérè lẹ́gbẹ́ Lákínyẹmí ní Rándù mọ́tò lọ pa babó ń baba ẹni tí o ti kú o ti màrùn tí ó pa o we are all living today no one knows tomorrow kò sẹ́ni tó mọ̀ láàrin wa ọjọ́ tí kú ó pa wá kò sẹ́ni tó mọ̀ ibi tí kú ó pa wá sí ẹnìkan ò mọ̀ irú ikú tí ó pa wá kò yẹ nìkan ẹni tí kú kàn kò sẹ́ni tó lè sọ so ìwọ̀n balẹ̀ yẹn sọ ọ̀rọ̀ òkú ọ̀run mọ́ ńlọ́jẹ́ ń sọ wípé ìwọ lọ́mọ ọ̀sán tó kó pọ́npọ́ bá màmá ẹ̀ bọ́yọ̀ láwọn ẹ̀gbọ́n bá ní ìsìn ò ti dátì jú bá wọn táwọn yẹn bá ń wo program ní ìsìn dáàdi wa náà ni bọ̀bọ́ èdè wa ń sọ̀rọ̀ rẹ̀ báyọ̀ mọ́tò ló sì pa bàbá àwọn lóòótọ́ o mọ́tò kọ́ ló pa dáàdi tèmi o. leave this guy abeg kọ́ ẹ̀yin ò ṣe sọ fún kó leave èmi. Kò sí márùn aláyè ìgbà náà wọ́n tó jági lọ́gbà rẹ̀ Mercedes bó Kátù náà Fúlàní ni mo fẹ́ bèèrè bẹ́ẹ̀ náà pé ṣé Kátù sórúkọ Yorùbá ni kí ni túmẹ̀ lórúkọ Yorùbá yes ọmọ Fúlàní ni sẹ́ yá orúkọ Fúlàní ni Kátù ọ̀tán àti màsírí wèrè ọmọ Fúlàní ni ṣe bẹ́ẹ̀ mi náà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo ní Fúlàní ni ọmọ kàwọn gan ni. So at least
like bẹ́ẹ̀ nìkan yìí sọ leave this man let me leave him. mo ti sọ kékeré ń pa ẹ̀ ẹ jẹ́ kó jáde kó wá sẹnu yànmọ̀yànmọ̀ tàbí kó dínà nǹkan tí mo sọ pé òyìn sọmọ bàbá kátù. àwọn míì tó tún mọ bàbá ẹ̀ ó tún jáde. àbọ̀lọ́ fẹ́ kọ́ mọ́ mi ẹ̀ ṣé màmá ẹ̀ sì wà láyé ìyá oníyà yóò jẹ wọn mọ́ o lágbára Ọlọ́run o ìmọ̀ fẹ́ kí màmí ó jẹ wọn mọ́ o tí màmí ọba ti jẹ wọn mọ́ tó bá kú ní sòkú o òjò wa ń lọ o Ọlọ́run tí màmí ọba ti jẹ wọn mọ́ dáadáa tẹ bá gbọ́ kú lọ́la nǹkan sọ fún pé màmí kú ni ń wá sòkú kankan èèyàn bá máa rọra jọ sílé wa ọkàn ń darẹ̀ láàmú ni ẹ̀yọ́ God bless you I will leave him bọ́ ẹ kìlọ̀ fún tẹ bá máa wò pé kọ́mọ̀sẹ̀nu yẹn sàyànsá sí ní ọ̀rẹ́ o ọ̀gá ẹ̀ lèmi jẹ́ ń di ọ̀rọ̀ sísọ o bàbá alákùbá bẹ ò tó bẹ́ẹ̀ o ọmọ Fúlàní wọ́n fẹ́ bọ́mọ Yorùbá ta kàn gbọ̀n lórí ọ̀rọ̀ sísọ níbo ló ti fẹ́ rí wọ́n fẹ́ máa sọ̀tọ̀ Ọ̀yọ́ ńdọ́jà pé kékeré náà ti kú ọdẹ kó kí lẹ́ni ẹ sọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ láti. báyọ̀ MC lọ́kàn ara ẹ̀ lẹ́sẹ̀. olórí burúkú ọmọ ọkàn wa kó babó ń bàbá àta bí ọmọ ọjọ́ mẹ́jọ olódùn náà a máa ń wọ́ kíní láyé ìgbà náà ó wù mí kọ́ jáde kó wá sọ tó gbòǹdẹ́wọ̀n kọ́dẹ̀ wá jiyàn kó ìsọmọ bàbá kátù oníyẹnsẹ ọlọ́bẹ̀ ṣe God bless you Almaroof ló ń lọ tán náà wọ̀rọ̀ o a sì tí ì sọ nǹkan kan àbá pákéjì ẹ̀ ọlọ́pàá tó o máa ń fi halẹ̀ o fi halẹ̀ dáadáa ní tó bá mú ọ mẹ́sàn-án orúkọ mi ó sọ bẹ́ẹ̀ fọlọ́pàá ń bọ̀ fàdé bíi pé yóò tóra wọn ẹgbẹ́ ẹ̀ lọ́ọ́ fọlọ́pàá halẹ̀ mọ́ ọmọ yìí onítúwó ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ ọmọ yìí onítúwó ìyàwó méjì ń dáde ẹ̀ ní wọ́n máa ń fẹ́ lura wọn pa ní alámọ̀là àmàlà àwọn méjèèjì ń tà ní tí ẹ̀mọ́ tí wọ́n ń dìjà wọn gbà náà bóyá kan ń tà jù kan lọ bóyá kan ò jẹ́ kíkan ó tà wọn àti rówó àti gba sọ́ọ̀bù iwájú ilé ní kálukú dágbà àmàlà rẹ̀ sí wọ́n mọ̀ gba kọ́sítọ̀mù ara wọn ṣùgbọ́n gbà tán ti bá wọn pín tẹ́nìkan ti ń tà àmàlà láàárọ̀ tẹ́nìkan ń ta túwó lálẹ́ èyí tẹ́ bá fẹ́ patronize láàárọ̀ ẹ bá yà lé ràmàlà tó bá sì dalẹ̀ ẹ wà báyìí onítúwó náà ra túwó wọn àyọ ọlọ́ọ̀lẹ̀ lèmi o ọ̀lẹ̀ àtẹ̀kọ́ mọ̀ mi kí ni mo kiri ogun sọ tó bá fẹ́ sọ̀rọ̀ kò lè mọ tó fi mí ṣe ẹ̀yẹ mo wà proud lórí nǹkan tí mo gbogbo tí mo là kọjá because lọ́sọ mi di tí mo dà lónìí tí ó bá sí àkókò yẹ kò ní sí àkókò yìí ọgbọ́n Yorùbá ni wọ́n lọ́ máa fìṣẹ́wò ní dàgbà ọmọ ojú ọjọ́ ò tó gègé bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni nkọ̀kọ́ kiri ọ̀lẹ̀ àtẹ̀kọ́ láàárọ̀ náà mi á ní ọmọ ajé ọya sáré wà tá sàṣà ń kiri lọ I can't say no pẹ̀lú uniform lọ́rùn ní fi kọ́kọ́ kiri láàárọ̀ mo late in school wọ́n nà mí màá sọ fún tíjà wa kí mo kiri lọ ni pé mo dẹ̀ ń kiri ní ìsìn mo wà primary 3 ni o so majority wa máa rá àwọn ọmọ kéékèèké tán kiri ní ìsìn ìwà like ìyá irú ọmọ yìí ni wọ́n gbọ́jà lé lórí what are you talking about àdèmọ̀ ṣe bí ẹni pé wà ò ṣe bẹ́ẹ̀ rí